Ìtàn ìyanu ti fẹ́ sọ fún mi lẹ́ẹ̀kan sí i. Ìtàn ìyanu ti fẹ́ ẹ gbé orin náà ga. Àwọn áńgẹ́lì ròyìn rẹ̀, àwọn olùṣọ́sí gbàgbọ́. Ẹlẹ́ṣẹ̀ ìwọ kì yóò gbọ́. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, 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 ìtàn ìyanu ti fẹ́. Ìtàn ìyanu ti fẹ́. Bí wọ́n tilẹ̀ ṣáko, ìtàn ìyanu ti fẹ́. Síbẹ̀ ó pé lónìí látorí òkè Kávárì, láti orísun dídùn ní, láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, 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 ìtàn ìyanu ti fẹ́. Ìtàn ìyanu ti fẹ́. Jésù ní ìsinmi. Ìtàn ìyanu ti fẹ́. Fún àwọn olóòótọ́ tó sùn ní ìlera ọ̀run, pẹ̀lú àwọn tó ṣáájú wa lọ, wọ́n kọ orin ayọ̀ ọ̀run. Ìtàn ìyanu ti fẹ́. Ìyanu, 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 ìtàn ìyanu ti fẹ́. Ọlọ́run a gbé yín ga lẹ́ẹ̀kan sí i fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti tún gbọ́ ohùn yín ní àkókò yìí. Ògo ni fún orúkọ yín Olúwa. Àdúrà mi Ọlọ́run ní àkókò yìí ni pé ẹ ó jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ ìmọ́lẹ̀ nínú ọkàn wa. Ẹ ó fi yé wa ní sísọ, ní gbígbọ́. A ó ṣe ní ìwọ̀n oore ọ̀fẹ́ tí a fún wa. Gbogbo ògo yóò sì jẹ́ ti yín Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Àmín. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí ìkejìlá. Ìwé Jòhánù orí ìkejìlá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ìwé Jòhánù orí ìkejìlá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́, kí ẹ lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara pamọ́ fún wọn. Ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí lójú wọn, wọn kò gbà á gbọ́. Kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ, èyí tí ó sọ pé, Olúwa ta ni ó gba ìwàásù wa gbọ́? Àti ta ni a sì fi apá Olúwa hàn fún? Nítorí èyí ni wọn kò fi lè gbà á gbọ́, nítorí Àìsáyà sì tún sọ pé, ó ti fọ́ wọn lójú, ó sì ti ṣí àyà wọn le, kí wọn má bàa fi ojú wọn rí, kí wọn má bàa sì fi ọkàn wọn mọ̀, kí wọn má bàa yí padà, kémi bàa mú wọn lára dá. Nǹkan wọ̀nyí ni Àìsáyà wí, nítorí ó ti rí ògo rẹ̀, ó sì sọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú, ṣùgbọ́n nítorí àwọn Farisí wọn kò jẹ́wọ́ rẹ̀, kí a má bàa yọ wọ́n kúrò nínú sínágọ́gù, nítorí wọ́n fẹ́ ìyìn ènìyàn ju ìyìn ti Ọlọ́run lọ. Ohun tí mo fẹ́ bá a sọ ní àkókò yìí ni iṣẹ́ ìyanu kò tó. Iṣẹ́ ìyanu kò tó. Níbi tí a kà ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì, ó ní ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí lójú wọn, wọn gbàgbọ́. Wọn gbàgbọ́.
wọ́n kọ̀ láti gbàgbọ́ pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́. Olúwa yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa o. Ṣé ẹ rí àwa bí ọmọ Ọlọ́run, a ní ẹ̀kọ́ tó pọ̀ láti kọ́ nínú ìgbé ayé olùgbàlà wa tí í ṣe Jésù Kristi. A ní ohun tó pọ̀. Ìdí tí mo sì fi sọ èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa lénìí tí Ọlọ́run fún ní oríṣiríṣi àwọn ẹ̀bùn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a kì í ná ní ẹ̀bùn àti oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa. Ṣé ẹ mọ̀ pé láti ṣiṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí Kọ́ríńtì kínní orí 12, ẹ̀bùn kan ni lọ́tọ̀. Ẹ̀bùn yìí ó sì ní ìgbà àti àkókò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń wò wípé ìdí tí àwọn èèyàn ò fi gba ọ̀rọ̀ Ọlọ́run tá à ń sọ òun ni wípé wọn ò rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ẹ jẹ́ kí n sọ fún wa wípé ọkàn ni Ọlọ́run bá ṣiṣẹ́. Ọlọ́run fúnra rẹ̀ ló sì ń yí ọkàn padà. Ó sì ní ètò láti lo ohunkóhun tó bá wù ú láti yí ọkàn padà. Ọ̀pọ̀lọpọ̀ tó ń kú lénìí tí wọ́n ń sáré wípé iṣẹ́ àmì òun ló mú ọ̀pọ̀lọpọ̀ di aláwo lórí pẹpẹ nítorí pé wọ́n ti mọ̀ wípé àwọn èèyàn náà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni wọ́n ń wò. Ẹ sì jẹ́ kí n sọ fún wa, ẹni tó bá fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọlé, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu náà ni ó máa retí tí ìgbàgbọ́ ẹ̀ ó bá dúró. Tí ìgbàgbọ́ ẹ̀ yóò bá dúró, àfi kó máa rí iṣẹ́ àmì yẹn ní gbogbo ìgbà. Nígbà tí Ọlọ́run bá fẹ́ dán ìgbàgbọ́ ẹ̀ wò, yóò nira fún un nítorí pé a ò fi kọ́ ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó di aláwo lórí pẹpẹ lénìí, ọ̀pọ̀lọpọ̀ tó di oníbàràǹdà tí wọ́n di pidánpidán lénìí. Ohun tí ó mú àwọn aláwo tí wọ́n fi darapọ̀ tí àwọn náà yí aṣọ wọn padà tí wọ́n di oníwàásù òun ni wípé wọ́n mọ̀ wípé ìfojúsùn àwọn èèyàn òun ni láti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi tí ẹ ti máa mọ̀ ní wípé wọn ò ní ọ̀rọ̀ kan lẹ́nu, wọn ò ní ọ̀rọ̀ Ọlọ́run kan lẹ́nu, wọn ò lè sọ ọ̀rọ̀ kan, wọn ò lè wàásù kan ká sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run bẹ nínú ayé arákùnrin, ọ̀rọ̀ Ọlọ́run bẹ nínú ayé arábìnrin. Ohun tí a máa gbọ́ ni àbídòṣekà, mo lágbára ju gbá lọ, mo lágbára ju àwo lọ. Òun ni wọ́n fi máa tan àwọn ènìyàn jẹ nígbà tó sì jẹ́ pé ayé náà kún fún wàhálà, àìsàn, àìríjẹ, àìrímu, ogun lọ́tùn, ogun lósì. Òun ló kù ló ń lé àwọn èèyàn kiri. Tán bá ti rí ìyanjú sí ohun tó ṣe wọ́n tán. Ẹ wo bí tí a kà é, Jésù ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, wọn ní ẹ wá, iṣẹ́ àmì rẹ ò lè jẹ wá lójijì, a ò gbà ẹ́ gbọ́ la sọ. Bí wọ́n bá nígbàgbọ́ nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù ṣe, èmi mọ̀ wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àtọwọ́ tiwa kò lè mú ọkàn èèyàn dúró nítorí pé ẹ̀rí Jésù òun ni ẹ̀mí àsọtẹ́lẹ̀. Bí kò bá ti sí ọ̀rọ̀ Ọlọ́run nínú ohunkóhun tó jẹ́ pé ìlépa wa ni pé a fẹ́ sáàrí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, èmi wòye wípé bí a bá ṣọ́ra, a fi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ di ẹni tí ń ṣe awo, a fi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dẹni tó ń wá gbára lọ bòmíì nítorí pé iṣẹ́ ìyanu tí ó ga jù ni ìgbàlà ọkàn èèyàn. Gbogbo iṣẹ́ ìyanu tí ò bá sì ti mú kí àwọn èèyàn kó rí Kristi kò nítumọ̀. Ṣé ẹ rántí Símónì oṣó nígbà tí Fílípù lọ wàásù ní ìlú Samaria tí wọ́n sọ wípé padán ni pé gbogbo àwọn ènìyàn nínú iṣẹ́ àpọ́sítélì pé gbogbo àwọn ènìyàn ń fi ọkàn kan ni wọ́n fi wò pé ènìyàn ńlá lélẹ̀, ṣùgbọ́n kò mú ayọ̀ ńlá wá fún àwọn èèyàn ní ìlú náà. Kò mú ayọ̀ ńlá wá.
bóyá ẹ jẹ́ ká kà á, ẹ jẹ́ ká kà á, ẹ jẹ́ ká kà á. Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹjọ, iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹjọ. Bí a bá wò láti ẹsẹ̀ 4, ó ní àwọn tó túká lọ sí ibi gbogbo ń wàásù ọ̀rọ̀ náà. Fílípù sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wàásù Kristi fún wọn. Nígbà tí ìjọ àwọn ènìyàn gbọ́, tí wọ́n sì rí iṣẹ́ àmì tí Fílípù ń ṣe, ṣùgbọ́n ni wọ́n fi iṣẹ́ àmì tó, gbogbo wọn sì fi ọkàn kan fiyè sí ohun tí ó ń sọ, nítorí tí àwọn ẹ̀mí àìmọ́ ń kígbe sókè bí wọ́n ti ń jáde kúrò láàrin àwọn ènìyàn. Ọ̀pọ̀ àwọn arọ àti amúkùn ni ó sì ń gba ìmúláradá, ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Ẹ̀rí nǹkan àkọ́kọ́ ni wípé ohun tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí ṣe, òun ni wípé ó mú ayọ̀ wá fún ọ̀pọ̀ ènìyàn. Ibi tá ń lọ wà ń bí o, ó mú ayọ̀ wá fún ọ̀pọ̀ ènìyàn. Kì í ṣe Fílípù nìkan ló ní ayọ̀, tí wọ́n wá wò bí bàbá wa pé tẹ́ bá rí bàbá Fílípù, iṣẹ́ àmì pọ̀ ní ọwọ́ wọn, ká wá máa dá oúnjẹ fún un. In tí ó ń ṣe tí Ọlọ́run ti ọwọ́ ẹ̀ ṣe, ó mú ayọ̀ wá púpọ̀ sí ìlú náà. Ẹ já wá wò ó láti ẹsẹ̀ 9. Ó ní ṣùgbọ́n ọkùnrin kan wà tí a ń pè ní Símónì, tí ó ti máa ń pa idán ní ìlú náà. A sì mú kí ẹnu ya àwọn ará Samaria. Ó sì máa ń fọnu pé ènìyàn ńlá kan ni òun, ẹni tí gbogbo èwe àti àgbà fiyèsí, tí wọ́n sì ń bu ọlá fún wípé ọkùnrin yìí ni agbára Ọlọ́run tí ń jẹ́ ńlá. Wọ́n bu ọlá fún nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń pa idán fún ìyàlẹ́nu wọn. Ṣé ẹ rí ìyàtọ̀ láti nínú iṣẹ́ ìyanu tí ó ní ìgbàlà nínú àti iṣẹ́ ìyanu tí ó ń fa àwọn ènìyàn sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe ìyanu, lẹ́ni tó ń ṣe, ẹni tá ń lò gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu. Ẹ rí ọkùnrin tí a pè ní Símónì, wọ́n ní àwọn èèyàn ń bu ọlá fún. Ní ti Fílípù, a rí ọlá kan tí wọ́n bù fún. Ohun tí wọ́n sọ ni wípé ó mú ayọ̀ púpọ̀ wá sí ìlú. Kì í ṣe ayọ̀. Wọ́n hàn pé Fílípù ní ènìyàn ńlá, Símónì náà pè ní ènìyàn ńlá, nítorí pé ìyanu tí òun ṣe, ọlá yẹn ọ̀dọ̀ tiẹ̀ ló ń padà sí. Ọ̀dọ̀ Fílípù ni ọlá yẹn ni ó ń padà sí. Ó ní gbogbo èèyàn bu ọlá fún nítorí wọ́n jẹ́ pé ẹni ó ti ń padán fún wọn. Nígbà tóun náà wá rí tó gbọ́ ti Fílípù, òun náà wá ní ẹja gbé tọwọ́ wa lẹ̀. Ẹ ti rí ìyàtọ̀ báyìí nínú iṣẹ́ ìyanu tí ó ní ìgbàlà tó jẹ́ àfojúsùn rẹ̀, ìgbàlà ọkàn ni. Kì í ṣe iṣẹ́ ìyanu tí ó mú oúnjẹ wá sórí tábìlì wa, àbí iṣẹ́ ìyanu tí ó mú ìjọkàn pọ̀ àbí èrò pọ̀, nítorí pé iṣẹ́ ìyanu tí Ọlọ́run lò Fílípù fún, ayọ̀ ńlá ló mú wá fún gbogbo ènìyàn. Iṣẹ́ ìyanu láti ọwọ́ Símónì, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé kò sí ọkàn kan tó gbàlà, kò sí ọkàn kan tó ronúpìwàdà. Ohun tí wọ́n kàn wò ni pé ènìyàn ńlá lọkùnrin yẹn, ẹ má súnmọ́ bàbá o, ẹ má dán wọn wò. Agbára Ọlọ́run rìn nínú wọn, nítorí pé bọ́n ṣe ń bu ọlá fún Símónì nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Fílípù débẹ̀, ọlá yẹn, ọlá tí Símónì ń gbà tẹ́lẹ̀, á wá dá padà sọ́dọ̀ Ọlọ́run. Iyì yẹn á dá padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run láti ọ̀run wá, ó wá fi ayọ̀ sí ọkàn àwọn ènìyàn. Ohun gbogbo tí Símónì ń ṣe kí Fílípù tó dé, kò sí eléyìí tó mú ayọ̀ kan wá fún ẹnìkan. Ayọ̀ tán ní, ọlá tí wọ́n ní, ọ̀dọ̀ Símónì nìkan ló wà. Ìdí nìyí tí ìlépa wa kì í ṣe iṣẹ́ ìyanu. Iṣẹ́ ìyanu tó jẹ́ ìlépa wa, òun ni kí àwọn ọkàn kan rí Kristi. Eléyìí ló sì gbọdọ̀ jẹ́ ìlépa gbogbo ènìyàn. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó ń béèrè wípé Olúwa lò mí fún ògo rẹ, jẹ́ kí n lè jí òkú dìde, jẹ́ kí n lè jí àárọ̀ dìde. Kì í ṣe wípé kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí rí wa ní ènìyàn ńlá. Ẹni tí a máa bọlá tó jẹ́ pé a máa lọ láàrin ibi tá a ṣe ìyanu yẹn, wọ́n máa kí wa pé bàbá ẹ kú iṣẹ́ Olúwa o, Olúwa sọ agbára dọ̀tun o. Àwa náà yóò wá máa wo rárá bí ènìyàn pàtàkì. Ohun gbogbo nínú ayé wa tí ò bá ti lè dá ògo padà fún Ọlọ́run, a ò gbọdọ̀ béèrè kí Olúwa kó lò wá fún. Ohun gbogbo tí ò bá ti mú ayọ̀ wá fún èèyàn, tó jẹ́ pé àwa nìkan ló mú ayọ̀ wá fún, àwa ló mú owó wá fún, àwa ló mú iyì wá fún, a ò gbọdọ̀ béèrè kí Ọlọ́run kó ṣe fún wa, nítorí pé ìdí tí a fi gbé wa dìde, ó ní láti fi ayọ̀ sí ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀, ká lè jẹ́ olùlàjà láàrin ènìyàn àti Ọlọ́run. Ìdí nìyí ará,
tí ń kígbe olúwa fún mi lówó, olúwa lò mí kí n lè jí òkú dìde, kí n lè rán lára dá, kí n lè ṣe. Ẹnikẹ́ni tí ò bá sì lè ṣe àwọn nǹkan tó rò pé òun lè jí òkú dìde, kó lè mú arọ lára dá, kó má bànújẹ́. Ohun tó gbọ́dọ̀ béèrè ni pé ohun tí mò ń ṣe ṣó ń fi ayọ̀ sí ọkàn àwọn ènìyàn, ohun tí mò ń ṣe ṣó ń bu ọlá fún Ọlọ́run. Tí a bá kàn ń wò nítorí pé ọkàn ènìyàn burú ju ohun gbogbo lọ, tó bá jẹ́ ohun tí à ń wò ni pé káà náà lè jí òkú dìde, ká lè mú arọ lára dá, tí tí à ń wòye wípé yóò jẹ́ kí àwọn èèyàn kan lè bu ọlá fún wa, ará nínú Olúwa, a ti ṣì í o, a sì ti fẹ́ ṣí oore ọ̀fẹ́ gbà. Bí a ò bá ṣọ́ra, ohun tí a máa rí ni wípé a bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ fún Sátánì. A bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ fún Sátánì. A máa pe orúkọ Olúwa, ṣùgbọ́n ẹni tó ní ògo, ẹni tó ní iṣẹ́ gan ni Sátánì, òun ní ń bẹ lẹ́yìn ẹ̀, nítorí pé ohun gbogbo tó rọ̀ mọ́ iṣẹ́ yìí kò fi ibì kan fi ògo fún Ọlọ́run. Mo ń rọ̀ wá ní àkókò yìí, ará nínú Olúwa, tó ń bẹ̀bẹ̀, àwa tá a wà lórí òkè, àwa tá a wà nísàlẹ̀, àwa tá a ti paramọ́ tá a gbé, Olúwa gbàgbára wọ̀ mí, agbára tó gbé lọ Babalọ́lá, agbára tó gbé wọ Igbá, agbára Kúmúyì, agbára bàbá Adébóyè, agbára Oyèdépò, Olúwa gbé wọ̀ mí. Kó o tó béèrè sà, kẹ́ ẹ tó tẹ̀síwájú lórí òkè, kẹ́ ẹ tó gba ẹ̀mí òkùnkùn láti dá yín lò nígbà tí ẹ bá rò pé Ọlọ́run lẹ ń dá lóhùn. Àwọn agbára iṣẹ́ ìyanu yìí kí lẹ fẹ́ lò ó fún? Iṣẹ́ kí lẹ fẹ́ fi ṣe? Ṣé fún Olúwa náà ni, àbí ẹ ń wò ó wípé kí àwọn èèyàn lè fi yìn fún yín, kí wọ́n lè fọlá fún yín níbi tẹ́ ẹ wà, kán lè mọ̀ pé ọmọ Ọlọ́run ni? Ohun gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú tiwa, tó jẹ́ èrò tiwa là ń rò lọ́kàn, kò tí ò fi ògo fún Ọlọ́run. Nínú à ń rò kẹ́lẹ́kẹ́lẹ́ pé Ọlọ́run náà ni, ṣùgbọ́n gangan ní ìsàlẹ̀ ẹkù wa, ń ta ń wò ní wípé bó làwọn èèyàn yóò ṣe bu ọlá fún wa? Báwo ni wọ́n ṣe kà wá sí èèyàn pàtàkì? Ẹ gbọ́ mi dáadáa sà, tó bá jẹ́ ìpòǹgbẹ wa ní, ẹni tí yóò dá wa lóhùn Sátánì ni, a ó rí agbára yẹn gbà, a ó rí iṣẹ́ ìyanu yẹn ṣe, ṣùgbọ́n ẹni tó níṣẹ́ Sátánì ni, kì í ṣe Kristi. Láwàdà nígbà tí a bá déwájú Olùgbàlà, tí a bá ń sọ fún un pé Olúwa, a mọ̀ ọ́ rí lórúkọ ẹ̀ lájókòó dìde, la mú arọ lára dá, a sọ wípé ẹ kúrò lọ́dọ̀ mi, èmi ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ká ṣọ́ra ara, ká sì bí Ọlọ́run, má jẹ́ ń bọ́ sínú pàkúté Sátánì. Olúwa ń tẹ́ ń lo ayé mi fún yín, ẹ̀yin nìkan ni kẹ́ máa gba ògo. Ní gbogbo ọ̀nà, èmi ò tẹ́ ẹ̀ jẹ́ ohunkóhun o, èmi ò jẹ́ ohunkóhun. Ẹ wo Fílípù tá a kà, bí iṣẹ́ ìyanu yẹn ṣe tó, bí agbára ẹ ṣe tó, Pété tó parí iṣẹ́ yẹn ni Ọlọ́run rán padà ságijù. Láti inú agijù ló di Áṣótù. Ọlọ́run ò jẹ́ kó jókòó ti nǹkan kan débi pé àwọn kan máa wá jẹ́rìí sí agbára Ọlọ́run níwájú ẹ̀, àbí kán máa sọ iṣẹ́ ìyanu ńlá tó ṣe, torí tiẹ̀ náà wá máa wú. Ọlọ́run ò jẹ́ kó jókòó ọjọ́ kan, ọjọ́ méjì níbi táwọn èèyàn wà máa jẹ́rìí sí agbára Ọlọ́run, tó náà máa wo èèyàn, tí ó máa wo rẹ̀ bí èèyàn pàtàkì bíi Síméónì, nítorí pé ó ṣeé ṣe fún Fílípù tí ọkàn rẹ̀ ò bá mọ́, kí n tí Ọlọ́run lò fún kó padà di n tí Sátánì lò Síméónì fún, tó jẹ́ pé ọlá là ń fi fún òun, ṣùgbọ́n ayọ̀ kò sí lọ́kàn àwọn èèyàn. Ará, tún èrò ẹ pa. Ṣé n tó ń béèrè, ṣé fún Ọlọ́run ní tòótọ́? Àbó fi ìgbéraga ọkàn wá? Ṣé fún ṣé fún ayọ̀ ènìyàn ni? Àbí ọlá tiwa? Ẹ jẹ́ á bẹ Ọlọ́run lásìkò yìí pé kó tún ayé wa ṣe, kó tún ayé mi ṣe, tún èrò mi ṣe Ọlọ́run. Bá a bá sì wà nírú ipin tá a wà lórókè kan, bá ń gbàdúrà lọ́jọ́ mẹ́ta, ọlọ́jọ́ mẹ́rin, mo fẹ́ rọ̀ wá láti tètè sọ̀kalẹ̀, ká jẹun, ká para, ká padà sí ní tí Ọlọ́run pè wá sí, ká tó máa wá nǹkan tí ó sọnù kiri. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́, oore ọ̀fẹ́ yóò tó fún ayé wa ní àti àkókò yìí àti ti láéláé. Àmín.